àwọn dìndìnrìn. Bẹ́ẹ̀yàn kan bá sọ wípé òun fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́, we must stand this time around to say no, because we don't have another home. The only home we have is our land, Yoruba land. Ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù. Ó ti pẹ́ tán tí ń ṣe. Mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá. Mo ní ẹni tọ́lọ́run bọ̀ bá mi. Tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà, kò ṣeé bínú sí. Mo ní ẹni tẹ́ bá ti rí súrà. Àkàndá tọ́lọ́run máa da special. Ẹ má bàjà. Torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà. Onítọ̀hún bí ìgbà tónítọ̀hún wá ìbínú Ọlọ́run ni. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn. Tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn. Tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀. Àwa máa kọlu Ọlọ́run á rò pé n tó da lòún ṣe. Ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta. Mo tún kó àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè ń pé bàbá Èkìtì. Ẹ wá gbọ́. Ẹ wá gbọ́. Mo dẹ̀ ń sọ fún àwa ọmọ kóòtù òjíire. Ilé ayé tá a wà lóde òní. Ilé ayé tó kún fún ọgbọ́n ni. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó yí wa ká pátápátá ọgbọ́n ni. Mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ original tẹ́ jẹ́ ojúlówó ọmọ. Ẹ jẹ́ a jọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí mi sí arábìnrin ààrẹ Gani Adams. Ẹ jẹ́ a jọ fi kọ́gbọ́n ká fi ṣe kọ́kọ́. Pé bá a bá lé ni bá ò bá bá ní. Pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀. Olórin yẹ kó ní ìlara ó lákọ lábo. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Lára àkàndá èèyàn tọ́lọ́run ọba mi bá dá tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tó sàlẹ́sà. Ṣé ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn? Kò yẹ ká rí ìṣubú látara wọn. Ìní tajà tẹran. Náà jáde síta tó kọ̀dẹ́mù Gani Adams. Torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni. Torí ó ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá. Ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn. Ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀. Lára ohun tó bí Gani inú. Òun náà ni ìlú ẹkùn security network. Tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ yín ni. Very humble, mo lè sọ pé last born of Yorùbá land. Kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. Ohun tó ń bí wọn nú nìyẹn. Ìlú ẹkùn security network. Information kan dọ̀dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú. Wọ́n pera wọn ní ìlú ẹkùn, àwọn ní commander. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. We must not miss this opportunity. We must not allow this OPC Gani Adams. Torí lára ohun tó ń fọ́nrán ọ̀gá wọn lórí ni. Lára ohun tó gborun lójú ọ̀gá wọn ni. Lára ohun tí ò jẹ́ kí àwọn ọmọ wọn ọmọ Gani gan ó nísinmi. The ọ̀dàlẹ̀ people's confusions. Máa pe àwọn nọ́mbà kan síta ìjọ àwọn nọ́mbà àwọn commander wa yẹ. Bẹ́ẹ̀ nìyẹn kan bá pera rẹ̀ ní commander. Tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú. Òfo lonítọ̀hún òfo ni. Àwọn òdẹ nígbà kán ta epo sí aṣọ àlà ìlú ẹkùn. Torí pé àwọn ò rẹ́dì láti ṣe. Wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́.
àwọn ò ní kankan láti ṣe ẹni tó tún ṣe wọ́n kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìrù ẹkùn tán wọ́n wá ń wá ọ̀nà to damage ìrù ẹkùn and me and you as a authentic and original Yorubas, we must not allow them to succeed. We must use everything tó wà ní ipá wa to defend ìrù ẹkùn. Tẹ́ bá ti ń kófìrí wọn bẹ́ẹ̀ ládùúgbò yín. Tẹ́ pera wọn ní kọ̀mándà ìrù ẹkùn. Tàbí tán ní ká lọ mú owó fọ́ọ̀mù wá. Tàbí tán ní ká lọ mú owó gbẹ́wà ọmọ òkòkò bàbá aṣáṣùn. Wọ́n fẹ́ jà yín lólè ni. Àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ ẹ bá mi pe nọ́mbà yẹn. Ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ǹgbà ń àwa àti rí. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Gani Adam dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Ṣó yẹ ká gbà fún Gani kó túbọ̀ wá lọ́wọ́ Fúlàní ẹ̀yẹ bẹ́ẹ̀ o. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Ẹgbà kí ìrù ẹkùn kó ríṣẹ́ náà ṣe. Ṣó yẹ ká gbà fún rárá. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ẹ má bínú pé òun mi crack àwọn kan ní kí n máa ń lá oyin ẹjọ́ nira yìí àfi bá wọn tẹ̀ fi ṣe mí ni èmi gan mọ̀ pé wọ́n fẹjọ́ ṣe mí wọ́n fi ṣe mí they do what to do me oh God wọ́n fẹjọ́ ṣe mí òyìnbó pọ̀ mo ti sọ fún yín pé overgraduate lèmi òyìnbó pọ̀ Ekiti State command and twice nọ́mbà méjì ní state kọ̀ọ̀kan ni ẹ pè wọ́n lórí WhatsApp èyí ni ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp ẹ pè wọ́n lórí direct ẹ gbọ́ sà state báyìí ni mo ti wá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà wa rú orí ọ̀fẹ́ kẹta ní lélẹ̀ we the Yorùbá we must not miss this opportunity Ekiti State n tó máa jẹ́ kí n mú +2 ní pé foreign number ló ń tó ń lo ló ń tìjẹ́ +22 95 97 01 788 lẹ́ẹ̀kan sí Commander Ekiti +22 959 701 788 second number is 080 62 14 332 that is Ekiti lẹ́ẹ̀kan sí o is 080 62 14 33 32 nọ́mbà Commander Èkó ẹ ṣe dáadáa pé wọ́n pé ẹ gbọ́ sà nǹkan báyìí tó bá ti kúrò ní nọ́mbà tèmi ń pè fún yín yìí bẹ́ẹ̀ èèyàn kan bá sẹ́ẹ̀dì nọ́mbà fún yín tàbí tó pè yín òfò ní olè ló ń tọ̀ fẹ́ jà lára àwọn ọmọ Gani tó dà síta ni 070 32 18 97 86 070 18 97 86 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55
mo ti wà ní Ogun State ẹ̀yin ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe gbogbo ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe Ogun State 080 55 83 5114 lẹ́ẹ̀kan sí 080 55 83 5114. Second number is 080 38 54 83 51. Oyo State is 080 84 9065. Second number is 081 68 24 25 23. Kogi State is 081 61 10 93 31. Second number is 080 55 56 0988. Osun is 070 31 30 40 14. Second number is 080 59 84 57 33. Ondo is 081 27 34 14 24. Second number is 070 31 36 78 13. Kwara State is 080 65 52 45 23. Second number is 070 33 27 43 92. Border ṣé ti gbọ́ mi +22 969 17 55 8. Second number is 087 69 52 09 03. Àwọn nọ́mbà tẹ́ máa pè nìyẹn. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó gbà yín. Á dára fún wa. Ojú ò ní tì wá. Mo ní ẹ má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti pè. Tọ́lọ́run ọba mi yọ́nú sí. Mo ní ẹ jẹ́ ká fi ìwà ó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká fi ṣe àríkọ́gbọ́n. Ká kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Ká fi lẹ́bù Gani Adams ká fi kẹ́kọ̀ọ́. Pé tí Gani ò bá ṣe ìlara Sunday Igboho bóyá kò bá má bára ẹ̀ níbi tó bára ẹ̀ lénìí. Lójoojúmọ́ làṣírí ń tú. Lójoojúmọ́ lòjò ẹlẹ́yà Gani ló ń rọ̀ bí òjò. Lójoojúmọ́ ní bàbá Èkìtì yìí ń gba message about Gani. Òun lẹ̀ ń wò yìí 5 ló ti wà lọ́wọ́ mi. Bàbá lè play gbogbo ẹ̀tàn lénìí. Màá tún play ẹ̀ lọ́sàn-án. Màá tún play ẹ̀ lọ́la. Torí ọmọ Yorùbá ti mọ̀ dodo. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan ṣì wà tí wọn ò tí mọ̀ òtítọ́. Ìkórìtà tá a wà ká máa la àwọn èèyàn ní iyè. Pé ohun tí Gani ń pera ẹ̀ Gani ò jẹ́ bẹ́ẹ̀.
ẹni tí pera ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá tí àwọn tó ń bá rìn sọ wípé kò lè dá ìbọn yàn, ẹni tí pera ẹ̀ lólórí ogun Yorùbá tó sọ wípé òjò ni nígbà tí òjò ìbọn rọ̀ bí òjò ní Ọ̀wọ̀ Gani bú sẹ́kún. Kó má dà pé bàbá Èkìtì ló sọ bẹ́ẹ̀. Ẹ̀já bẹ̀rẹ̀. Tẹ́ bá ti ń bá ẹgbẹ́ tí ń gbọ́ tó bá ti ń sí àyè máa jẹ́ kí ẹ bá mi lọ́ọ̀bù sójà mi ọ̀sán. Ẹjọ́ tẹ́ bá ti ń gbọ́ ẹ máa jẹ́ kí n mọ̀, ẹ máa bá mi kọ yẹ tó bá ti kí ẹ̀.
nọ́mbà mi màá send ẹ̀ sí yín ṣé gbọ́ mi. sọ fún mi sí pé ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn ó ṣe wà ń bẹ̀ kí ṣe pé wọ́n fẹ́ pàtó fún yín. Kábíyèsí. Bàbá yẹn dá bàbá yẹn. ẹ ti gbọ́ àwọn first message yẹn pọ̀ first message yẹn pọ̀. Èmi máa ń fọ́tò prógámù yín ní YouTube dáadáa. Mo wá gbọ́ lọ́jọ́ kan tẹ́nìkan pa ìtàn Gani Adams. Bọ́sì ẹni yóò pa dáadáa kò dẹ̀ pa délé. So èmi wá fẹ́ kọ́ kọ̀mọ́dà tó wà lọ́dọ̀ mi ń sìn. Mo wá pàtàn yẹn fún dílẹ̀. Mo tó dé kó pè yín nìyẹn. Gani Adams Fúlàní ni. Adams lórúkọ bàbá yìí. Irọ́ Fúlàní kẹ̀ ọmọ àbúrò ní. Ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́. Bàbá tó bí bàbá rẹ̀ darandaran ni. Ó máa ń da ẹran wá tà ní Ondo State. Ó wá ń da ẹran, ó ń dà bọ̀. Ó wá rí ẹran lọ́nà, ó dà mọ́ tiẹ̀. Àwọn táwọn tó ní ẹran wá ń bẹ̀ sí ń wá ẹran kiri. So wọ́n wá béèrè pé tani dandan tó ti kọjá ní èní. Wọ́n wá sọ fún pé bàbá Gani Adams tó kọjá. Wọ́n lájẹ́ pé òun nìkan ló kọjá, wọ́n lájẹ́ pé òun ló jẹ́ àwọn nìyẹn. Pé tí bá ti ń bọ̀, àwọn ó pa síbẹ̀ yẹn nìkan tí kò máa bọ̀. But dandan mi wá ń bọ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ dandan yẹn pé wọ́n sọ fún dandan yẹn pé ẹ̀rí kàtẹ́ ní báyìí ṣe. Dandan yẹn ló wá rí bàbá rẹ̀ tó wá sọ fún pé wọ́n ti ń dòdì lọ́nà wọn ó pa o.
ìgbà tó wá padà sí Arigidi so bó ti wá dé Arigidi so ó wá lọ bá ọba Arigidi pé òun ò fẹ́ lọ́mọ́ fẹ́ máa gbé níbẹ̀ kí ọba gbà láyè kó máa pa kókó fún ẹṣin rẹ̀ kó máa tọ́jú ẹṣin rẹ̀ ọba wa gbà láyè àti tó mọ̀ nípa nǹkan ọ̀sìn ẹran sísìn ó wá gbà láyè ibẹ̀ tó ti fẹ́yàwó tó ti bí bàbá tó bí Gani Adams so ibẹ̀ náà bí bàbá tó bí Gani Adams sí lọ́nà fi fẹ́yàwó tó fi fẹ́yà Gani Adams tó bí Gani Adams èyí ò dúró báyẹn tẹ́ ẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams ń jẹ Fúlàní ló fi jẹ́ òkè sí Yorùbá o Àtíkù òun ló gbé owó sílẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ tó ní ká máa fi Gani Adams sí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n pe máa kan ní Ògbóhùn ọmọ Ondo state ní ọba alélò ló sì lákùrẹ́ sẹ́ńtẹ̀tì Àkúrẹ́ ni òun náà fẹ́ lù lọ́wọ́ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti náwó gan ní pálásì ọba kí Àtíkù tó kọ́ máa tù pé Gani Adams làwọn fẹ́ kó tó gbówó lẹ̀ fún wa Aláàfin so ẹ wá ní gómìnà Fúlàní báwo ló fẹ́ fèsì ẹ̀ hello mo pọ̀ yín báwo ló fẹ́ fèsì Fúlàní Gani Adams o Fúlàní ló sì fi Gani Adams pé Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe jẹ́ mo sọ fún yín yẹn. Bàbá yìí ni ayé máa ń tún bàjẹ́ kò ní gbà fún láláì. Lára àwọn tẹ́ ń gbọ́ tó ń ṣèpè fún lára àwọn tó ti gbé tó ti kó yígbó tó ti pa sáyé lára àwọn tó ti fàyè wọn ṣe ń tí ọ̀dà gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń takò Ọlọ́run lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run wá sọ wípé gbogbo ohun tí Gani ṣe ní ìkọ̀kọ̀ àṣírí ẹ̀ tó àkókò láti tú síta mo ṣọ́ọ̀tì àwọn kìíní yẹn ní ó pọ̀ o ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà o hello sà ẹ káàárọ̀ bàbá mi ṣé àlàáfíà lẹ wà sà mo wà lórí live show náà ìtàn tẹ́ ẹ sọ fún mi lánàá yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ kọ́ ọmọ Yorùbá ó gbọ́. ṣé nípa dé owó. ṣé bóò lẹ ṣe mọ Gani kí lẹ lè sọ nípa Gani Adams. ọ̀rọ̀ Gani Adams àwọn náà jẹ́ lára àwọn kan tí a jẹ́ mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀ èmi jẹ́ lára mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀. ok. bẹ́ẹ̀ mo sì jẹ́ ọmọ Ṣómólú local government. ok. ní ọ̀dà Abdulrasaq Arógundádé. ní ọ̀dà Abdulrasaq Arógundádé tó wà ní New Era now. gẹ́gẹ́ ní New Era now. tó wà ní New Era now. ẹ kà á síwájú. ẹ ṣeun Yorùbá. ṣe rí Gani nípa ìjà òwò tí bàbá yẹn ṣàlàyé fún yín ní jẹta jẹ. ẹ jẹ́ kọ́kọ́ béèrè kankan lọ́wọ́ yín sà ṣé lóòótọ́ ni Gani ò lè yìnbọn. Gani ò lè yìnbọn. ó yá ẹ bẹ̀rẹ̀. Gani ọmọ bíi tírígà wà. olórí ogun lẹ Yorùbá mà lẹ ń sọ̀rọ̀ sí i. nínú iṣẹ́ ológun wọn kì í na ọ̀pá sí ìpín bàbá ẹ̀ wọ́n máa jù sí ẹni. ok. oṣù gbọ́dọ̀ hàn. ẹ lè jẹ ọ̀pá sí Gani kó hàn. ṣé wáyé níbi ìjà ọ̀wọ̀ yẹn. ok. ọjọ́ yẹn a lọ sí Èkó Bọ́lágì àti ó wà ní Adamasingba stadium ó dàbí nìbàdàn. so pọ̀tà kúrò ní Adamasingba ìtúwọ̀sẹ̀ ayé Ọbásanjọ́ ni o pọ̀tà kúrò ní Adamasingba làbí ń lọ sọ́wọ́ àwọn bàbá ló ń fẹ́ dé Arigidi àkókò. kí lẹ fẹ́ lọ ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. Ọlọ́run fẹ́ lọ. nẹ́tíwọ̀kì. hello sir.
Hello? Kí lẹ lọ ṣe lọ́wọ́? À ń lọ Arigidi àkókò la fi gba Ọ̀wọ̀ kọjá. Okay. Ilé epo tó wà nítòsí Palace Ọba Ọ̀wọ̀ yẹn láti rí epo. Okay. Ìgbà yẹn wọ́n ń ja ìjà ọlọ́bàdé ní Ọ̀wọ̀. So máa ṣe aṣọ wọn láàrin nìyẹn. Àwọn Palace boys níwájú, àwọn sójà lẹ́yìn, wọ́n fọwọ́ sáàrin. Okay. So ìjájọ́ yẹn very very brutal, ó lágbára gan. Lóòótọ́ àtòdodo tí ọba sí pé Abdulrasaq Arógundádé Adé Big Fish Bramon Sule Létígbò Gódógbó Ọ̀tẹ́pà wọ́n pọ̀ lára àwọn tó jẹ́ security Gani. Àwọn tó gbé Gani escape níjọ́ yẹn ni àwọn tí mò ń dárúkọ yẹn. Tí ò bá sí àwọn yẹn wọ́n ti gbàgbé Gani. Ó dàbí pé ẹni Gani ń sunkún bí ọmọ kékeré. Kò tí lọ Gani ń sunkún bí ọmọ kékeré ni. Ẹni tó lóhun akọni tó sọ̀rọ̀ yẹn òun yẹn ń parọ́ òun rẹ́rìn. Tí Gani ó lè jáde kó sọ bóun ṣe sunkún jọ yẹn àbí bóun ṣe délé jọ yẹn àbí bóun ṣe ẹ̀sìn òun jọ yẹn. Àìmọye ẹ̀mí sọ̀kò. Àwọn tó escape Gani nínú kó ti dìjọ yẹn Gani sọ wọ́n di ọ̀tá lẹ́yìn ní Peace Arógundádé bẹ́ẹ̀ lọ. Kéèyàn kan bá ní pé èèyàn mẹ́rin ò da èèyàn márùn-ún ò da ẹni yẹn ni kó ṣèkà rẹ̀ wò. Bẹ́ẹ̀ni. Bàbá Kàfí ìgbà tí bàbá Kàfí kú ó lè wọlé sọ fún bàbá Kàfí. Alákà nìbàdàn ó lè wọlé sọ fún Alákà ó padà pa Alákà ó sọ fún mọ́tò ni. Wọ́n á tẹ̀ gbọ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni. Ṣùgbọ́n àwọn àna pa. Bọ̀dá Múdàṣírù Adéríbi pé òun náà jẹ́ gbákejì Gani tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n bí 14 years ló ṣe kí ni Gani ṣe fún. He did nothing. Gani Musa bẹ́ẹ̀ kọ́ mọ́ lè lọ súnmọ́ Abdulrasaq Arógundádé àti Big Fish. Ó Musa bẹ́ẹ̀ odi onílé lọ́nà. Kẹ́ni yẹn tó dé ìyàwó ẹ̀ kú ọmọ ẹ̀ kú. Kí ni Gani ṣe fún? Bàbá kan wà ní Musimba yẹn Alhaji kìnnìkan làwọn gbogbo báyìí náà. Kí ni àbáyé ṣe fún wọn? Kò sí ẹ̀kẹ́ fún gbogbo àwọn tí Gani tara tí Gani tẹ̀ tó fi dìde Gani padà dà wọ́n nù bí èpo ẹ̀gúsí ni. Arógundádé tí ọba ìpá wọn ti jára wọn láti kú lẹ́yìn ẹ̀ nígbà tí ọ̀rọ̀ owó ojú rẹ̀ ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ àwọn ẹ̀ náà di dìde ni. Ok, nígbà tí Gani tí ó ń sọ pé tó dàbí pé innocent ni ogun wo ni Gani jà tó síwájú ogun rí kó dàbí kó wá sọ ṣèbí kò wọ́n síwájú ogun ni. Gbogbo ogun Sàgámù Gani ò sí mbẹ́ náà tí Gani wà ń bẹ̀ ni Musin Gani ò sí mbẹ́ náà tí Gani wà ń bẹ̀ ni Ìdáyàbá Gani ò sí mbẹ́ tí Gani wà ń bẹ̀ ni. Gani ò sí mbẹ́ Gani kì í jáde ìtẹ́sùn tó rẹ̀ pé àwọn akọ fún bàbá wa Ìgbòho nìyẹn. Ok, níjọ́ náà lọ́gbà tí wọ́n á escape tán tó délé kí ló ṣe fún wọn. Bàbá Tinubu tó di ọ̀tá rẹ̀ lẹ́yìn ohun iye owó tó ń gbà lọ́ba Tinubu. Wọ́n ń pe àwọn kan ní 10 million boys lára àwọn tó ń sọ yìí náà ni o. 10 million boys yẹn kí ló pàdé 10 million boys yẹn tí ọ̀tẹ́ bàbá gbọ́ yọ̀ọ̀ràn tí kò sọ yìí. Tìbò owó náà ló pa. Pé Ọ̀tẹ́pà mọ̀ yín dáadáa. Bẹ́ẹ̀ni, tí ọba tó jọba ti rọra mi tí mo sọ yé mo yọ̀wọ̀ rántí gbọ́dọ̀ tọ́ ni. Èmi mọ̀ dáadáa. So nígbà tí ṣèbí ọba Tinubu fún 10 million ni. Àwọn mẹ́wàá làwọn ni àwọn sẹ́ẹ̀kì tó ń tẹ̀lé ọba Tinubu àwọn sílọ́ọ̀tì yẹn mẹ́wàá ni wọ́n. Ok, àbálẹ̀ fún 10 million kódà ẹ̀yìn náà ẹ pín owó láàrin ara yín. Wọ́n gbówó délé Gani gba owó ọkọ̀ fẹ́ mọ yọ kápítà tẹ́tà lé ọ lọ́wọ́ ọ̀gá àwọn náà fún lọ́wọ́ náà. Ọ̀rẹ́ di wàhálà. Nígbà tó dé stage kan ó spiriti Abdulrasaq Arógundádé àti Big Fish. Ó gbé Abdulrasaq Arógundádé ó gbé ẹ̀ sí Ṣómólú. Ó gbé Big Fish yẹn Adé ó gbé wọn lọ sí Òṣòdì sọ̀rọ̀. Láti pín kí wọ́n lè ní communication.
nígbà tí wọ́n dá alọ́fíìsì kan ní onípànùgbà yẹn wọ́n kọ́ ọ́fíìsì ní olókun lọ́sà ọ́fíìsì ibẹ̀ náà ti issue àwọn ID card tá a gbàǹgbà yẹn ẹ béèrè pé rẹ́kọ̀dù owó dà fún 16 years gàdí ní secretary òun náà ní tẹ́sọ́rà òun náà ní gbá òun náà làwọn kó ọ́fíìsì òní rẹ́kọ̀dù fún 16 years lákàntì. so owó tó bì sí ń pa òun ni gàdí ná still kò achieve anything ní ọ̀wọ̀ yẹn tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ́fíìsì gàdí ò ní iṣẹ́ kankan iṣẹ́ òun gàdí ní tí gàdí ra iṣẹ́ ni. gàdí ló tẹ̀lé travel láàrin àwọn tí mò ń sọ yìí àwọn tó láwọn security ẹ̀ nìyẹn tó ń lọ. tó kọ́ máa fi rẹ̀ kọ̀ǹpilẹ̀ Ìgbòho kọ́ máa fi fáwé fàlẹ́ ó yàtọ̀ síra wọn o. àwọn arógundádé àti àwọn níra àti rìfọ́ọ̀mù kankan àwọn ní ọ́fíìsì gidi ṣe o ẹni tó máa ń tẹ̀lé ká àwọn tó ń tẹ̀lé ká ní sìgá náà tó ṣe tó wá láti ṣe tiwọn fún wọn ni o níjẹ́ tó bá ṣe tiwọn fún wọn wọ́n mọ̀ pé ní tàǹsọ̀ òótọ́ ọ̀rọ̀ ni ṣé nípa tó ń tẹ̀lé yẹn débi nà ni wọ́n ọmọ àná ni wọ́n ní ọ́fíìsì àwọn dà ọ́fíìsì. ìyá kan wà tẹ́ ló máa ń mu epo ṣé lè sọ tán láì fún. wọ́n pè yá ní ìyá siyan bọ́lá àbí nǹkan kan ní gbogbo orúkọ yá yẹn tó bá lọ sí àfù yá ẹ̀ máa ń gbá fọ́ọ̀tì ni. gàdígbà àjẹjú yá ẹ̀ náà ni yá ẹ̀ kúrú báyìí ó dúdú kò sí áùtì náà lọ sí yá ẹ̀ ní síbẹ̀ gàdígbà àjẹjú yá ẹ̀ náà ni. àwọn tó ti lọ nínú ọ́fíìsì sọ pé nígbà tí ọ́fíìsì ń jẹ́ ọ́fíìsì àwọn akọni tí wọ́n lọ mẹ́ kí ni gàdí ṣe fún wọn. máàlù kan wà wọ́n pè ní kọ́lá lọ́sàáyé ọmọ ọ̀yọ́ ni. nígbà tí wọ́n lọ dígbà ọ́fíìsì ń gbà náà kọ́fíìsì lè bá gbòòrò wọ́n ní wọ́n sì tutù tó bá sì tutù o tó bá sì tutù yìí o ẹni tó bá gbó tutù yẹn o ẹ̀mí yóò lọ sí o kọ́lá lọ́sàáyé ló máa gbé. ẹ̀gbọ́n yẹn gbé tutù yẹn ìjà kékeré ló ṣẹlẹ̀ ń Bàrígà níjọ́ náà lọ ẹ̀gbọ́n yẹn bá jà yẹn lọ torí pé wọ́n ti ní yóò kù. ìgbà yẹn táwọn ẹsẹ̀ méjì a máa ń gbé sí àkàkalẹ̀ àwọn àpòkúta yẹn lórí àfihàn ìrántí kọ́lá lọ́sàáyé yẹn ẹ̀bẹ̀ lọ́ọ̀ gàdé pé tó mọ ilé àwọn kọ́lá lọ́sàáyé káyé mọ́lẹ́yọ̀ kò débẹ̀ rí. kábíyèsí. ayé bọ̀bọ̀ yẹn lòun jẹ kò débẹ̀ rí. wọ́n tẹ̀lé àṣìwà tó gbé àti adédú fi símọ̀ sọ yìí ẹrù gàdí náà kó tó ń kúrò sáré kòtà táwọn ọlọ́pàá táwọn tó ní Ṣàngó. nígbà táwọn ọlọ́pàá táwọn tó wọ́n rí fótó gàdí nínú mọ́tò wọ́n àrẹ sàn méjèèjì wọ́n ń kó wọn lọ sí police station. àlọ́ tù police station yẹn ni bọ̀dá múdà yẹn bọ̀dá adé tó ń pè ní fìfì yẹn lòun escape. àwọn ọlọ́pàá lé wọn títí wọn dáàdi wọn mú escape lóòrù yẹn náà ni o ibẹ̀ náà ti fún ní big fish escape lóbi di big fish lè ní. bọ̀dá múdà yẹn ó lò 14 years lẹ́wọ̀n kó tó dé ìyàwó kú ọmọ kú kò sí nǹkan fún wọn. ìgbà tó fi dé Gani ti di bílíọ̀nìà ó ti gbó lọ́wọ́ gbogbo àwọn gọ́ọ̀nà sílẹ̀ Yorùbá káàkiri ó ti tẹ owó lọ́sìn ní káwọn gbọ́ lọ́wọ́ lọ́sìn owó lọ́sìn káwọn lọ́wọ́ lọ́sìn. instead kó wá fúngbà lówó ó fún ní mọ́tò kó kẹ́niyẹn náà mọ́ lo láìpẹ́ tó da ohun sábẹ́ ọ̀sọ́ di bọ̀ yìí. níyẹn Gani yìí náà so ọ̀rọ̀ Gani ó pọ̀ gan Gani tá à ń sọ ìkan yìí náà ṣèbí nígbà tí ó wà sí sara èmi tẹ́bí yìí bá jẹ́ ni ó jáde kó wá sọ. nígbà tá a fẹ́ pé a fẹ́ ṣe 1 year anniversary ẹgbẹ́ ọmọ Yorùbá ní South Africa ní Pretoria Gani tẹ̀ ní àwọn ọ̀gá wa ń gbà ẹ̀ àwọn tó síwájú ẹgbẹ́ ẹ̀ wọ́n ní a ní láti invite àwọn èèyàn gbẹ́dà èmi wọ́n invite ọ̀gá tèmi o wọ́n ń ta lọ mo ní Gani Adams ẹ̀rú ṣe kọ́ bá àwọn gbà Gani Adams ní a lè pé ọ̀gá dẹ̀ ní kò máa wá ó wá lóòótọ́ ìgbà yẹn bàbá Márúwá ló wà ní Nàìjíríà ambassador to South Africa ìgbà náà òun náà wá bẹ̀. láti gbà yẹn kí wọ́n dá kí ni wọ́n ṣe South Africa kò sí máa sọ lórí abẹ́ tí wọ́n wá ṣe. ṣùgbọ́n òun àti máa kẹ́ tó ń pè ní bàá kápítà bíi kan lórúkọ máa yẹn ní ovation school ó ní South Africa orí káàkiri gbogbo Africa nígbà yẹn. ovation magazine kápítà ló kọ́ máa yẹn. kápítà ló kọ́ máa yẹn. okay. ó ní ovation school ọjọ́ máa ń wá ni kí ni Gani wá ṣe ní South Africa èbí là ń lọ wá síbẹ̀.
nígbà tó wá tó lóun bẹ́ẹ̀ lọ òun wá ṣe bẹ́ẹ̀ dé fún ìyàwó ẹ̀ ní kòlísọ́ọ̀mù tẹ̀ ṣáájú ìjọ èmi lọ sí kàtà wọn ni ọgá mi wà ní kòlísọ́ọ̀mù tẹ̀ ní ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé òun àti sínú tàbí wá jẹ́rọ̀ lọ́hùn àtúbámúsí ọ̀pọ̀ tó wá mo lọ bá wọn ní sẹ́bìtì lọ́wọ́ mo fún ládìkàdì mi ó lè mọ̀ pé ẹni tó ń bá òun sọ̀rọ̀ ẹni tó fẹ́ wá rí ìwé kèé pé ordinary member mo fún ní ládìkàdì mi kọ́ lọ fún nínú ilé kọ́ lọ fún ní ládìkàdì yẹn wọ́n wá nà. èmi lè mi sí kíláàsì mi lọ kàtà mi ti lóúnjẹ rẹ nìyẹn àtijọ́ yẹn èmi ti rí mọ́ nígbà tí mo bá gbọ́ pé ó gba owó lọ́dún níta ó fẹ́ ṣe rálì láti tó gèèjì dé ojú ẹlẹ́gbọ̀n against ọmọ Yorùbá ọgbẹ́ ìsirálì against ọmọ Yorùbá ìfẹ́fọ́ ọmọ Yíbò bẹ́ẹ̀ mo sọ pé léyìí ṣẹ̀dá ìmọ̀ ń tẹ̀lé ìdí nìyẹn táwọn àwọn àbùràdàjà arúgbádé táwọn mẹ́fà lẹ́yìn. kí lẹ lè sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dọ́wọ́ ẹ̀ sà. ẹ ṣe bàbá jẹ́rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn lọ́hùn tí bàbá àpọ́ìntẹ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣiríṣi petition ló jáde against Gani lọ́tún ló sì ní petition ti wá sọ́dọ̀ bàbá wa láàfin àná petition pọ̀ gan ìgbà tó yá bàbá láàfin ní àwọn òkun ní oyè mọ́ Gani lọ gbé oríṣiríṣi àwọn èèyàn abẹ bàbá láàfin bàbá Lámídì Àná ẹ̀bẹ̀ pọ̀ sẹ́bẹ̀ pé wọ́n ní kí ọwọ́ bá dọ́ba wọn máa fìrùkẹ̀rẹ̀ wọn fi yọ̀ síra wọn. kò sí bó ṣe lè rí ọba náà respect ọba ẹgbẹ́ rẹ̀ àwọn èèyàn kan sì wà nínú ayé tó pé wọn lè dọ́dọ̀ ọba kan bẹ ọba padà kò sí bó ṣe lè bínú tó yọ padà juwọ́lẹ̀ fún wọn. pé ọlá tí ní o tí ọba sí ẹ̀bẹ̀ tó pọ̀ wọn ò ní fúlàní Ọ̀nà Kakanfò mọ́. pẹ́sìnà pọ̀ lẹ́gbẹ́tẹ̀ tí ò sí kà bàbá láàfin lè gbójú wọ́n dẹ̀ fún ní oyè yẹn oyè tó wá fún ẹ iṣẹ́ kó wá lo ìyẹn kó fi fẹ́wọ́ ọmọ Yorùbá ó lọ láti dúró wa ó fi fẹ́wọ́ wa nígbà tí wọ́n fẹ́ ṣe ìyẹn máa ń ṣe nǹkan tó lé lọ́wájú ni èmi ò rí gbòórí mo fọlọ́ bàbá mi ìfọ́tò ra ojú nìkan gbòórí báyìí pé face to face báyìí ṣùgbọ́n nínú ìṣesí nínú wà lágbé eléyìí dúró tán fún ọmọ Yorùbá ni Gani ò dúró tán Ọ̀túnba Olúmídé gbákejì Gani ni bàbá yẹn wọ́n dín wá fún pé ó fẹ́ tíráàgù kó méjì lọ fún wa lọ tíráàgù kó lọ bọ̀ kó tó lọ níjọ́ náà lọ bàbá yẹn wà náà òun ti léètì ẹ̀yẹ́ kò ń sáyẹ̀ lọ tó ń bá dé òun á bọ̀ fún yẹn bàbá yẹn lọ ó lásìkò kò dé o. lẹ́nu Gani ni Gani sọ pé Ọ̀túnba Olúmídé dalẹ̀ ni tí ò bá dalẹ̀ kò ní lásìkò tó kù. so Gani kì í fẹ́ oríire fún ẹni wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà wà ti kú lẹ́yìn ẹ̀yìn yẹn àwọn oríṣi OPC 2000 àwọn ti wá bẹ̀ láti 97 láti wà ń bẹ̀. kábíyèsí. àwọn tó wá dé àwọn adẹ́gbẹ́ ìdẹ́gbọ̀rọ̀ yẹn òbí ṣàwọlé ní wọn kò sí pẹ́. nígbà tá a lọ ṣe gọ́ọ̀mẹ̀ntì ní wúlọ́bì òyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn. wọ́n pe aráàmì ẹni aráàmì hall lóyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu kíríjẹ̀ kílá ló ń bẹ̀ mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn. kò sí wọn àwọn tó ń sọ̀rọ̀ yẹn ò sí bẹ́ẹ̀ wọn ti mọ̀ wọ́n gbà yẹn. àwọn ti láyé ní adédọ̀tà mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn káàkiri mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn wọn ò sí bẹ́ẹ̀. abúlé àdó tó lóun kọ́lé sí ṣèbí ọba abúlé àdó ló fún nílẹ̀ mẹ́. gbẹ̀yìn kí ló ti fún ọba abúlé àdó ó padà jẹ́jú ọba yẹn náà ni. kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tó jọ Gani lójú torí wọ́n ti fún ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. ọ̀pọ̀ ti jáde nígbà pé oyè tó ń jẹ ojú ọba ó ju àwọn ọba kan lọ oyè owó ìjọba lọ bẹ́ẹ̀ bá lú ẹ̀. kódà àwọn ọba Èkó àwọn ọba onímúṣe àjínà nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọba sọ̀rọ̀ wọ́n ń sẹ́gbẹ́ ọba yàtọ̀ sí olóyè. bẹ́ẹ̀ni. ó fi ẹ̀ wá ọba kò jẹ́ lójú. so by this àwọn tó sì ń tẹ̀lé Gani
gúgú sí ni wọn máa ń wọ̀ tó máa ṣe ibi tí wọn tó máa ṣe ń sí wọn ṣé tó wọn pariwo ìgbà ìbọ̀tá ní jẹba kò sí ti jẹba lẹ̀ Yorùbá bá sọ̀rọ̀ náà pè ní ibà lájà báyìí ó ti sọ́ra àmọ́ ìgbà ibà ò sí bá sọ̀rọ̀ náà pè ní ibà kò sí oúnjẹ ibà má àtàṣe olórúkọ mọ́ kò ti jẹ ìyẹn lórúkọ ẹ̀ ń jẹ́. So by this, Baba Ekiti, ọ̀rọ̀ Gani obìnrin ni Gani ìsọkùnrin obìnrin tẹ́pẹ́ náà ni. Tó bá yín ìgbàlẹ́wẹ̀ Gani yóò yà dànù ni. Olórí ogun. Ẹ̀jẹ̀ ń já sí kiri kan. Ok. Ìjọ tí mo tún respect ní olóyè jù láyé. Pé no ẹni yìí ẹni Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. Ẹni tó Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. Ṣé ẹni pé wọ́n pẹ̀lú ìgbò láti ní ìdíwọ́ million years Ọlọ́run sì ń fẹ́. Kábíyèsí. Kábíyèsí. Nígbà tí wọ́n lọ ká Ìgbòho mọ́lé mo fi Ọlọ́run bá búra wọ́n yẹ pọ̀ tó yẹn tó bá gbé lé Gani náà bá lọ ọwọ́ náà fi mú gbìn ni. Ọwọ́ náà fi mú ìgbín. Tó bá gbé lé Gani náà lọ wọ́n ti pọ̀ tó yẹn wà láì wọ́n náà fi mú gbìn ni. Ẹ̀gbọ́n bàbá àdúrà ọlọ́run ayé ìjàpọ̀. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn lọ́sọ̀ Gani bí mo ṣe wà Gani he has nothing. Kábíyèsí. Àwọn tá à ń tẹ̀lé tá à ń jà fún níbí tá à ń jà fún lọ́kùnrin tá à ń jà fún lọ́sì lásọ Gani déyàn. Who is Gani? Gani tajọ́ wọn múlẹ̀ láti mú sí ká lọ sí lábújádò tajọ́ wọn múlẹ̀ láti mú sí tajọ́ wọn múlẹ̀ dé Sango. Gani tó lè bọ́ wá sọ́dọ̀ tí wọ́n ṣubú. Ó jura wọn lọ ìjàkadì kọ bàbá Èkìtì ẹ má yẹ kí n sọ̀rọ̀ ìjọkejì ayé kí n tó báyìí ọ̀rọ̀ Gani tí wọn ní ká máa sọ àlè sọtán. Ẹ ṣé bàbá mi. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ṣé bàbá. Bẹ́ẹ̀ ni bàbá. Màá gbowó dátà mi lọ́wọ́ yín o. Ọ̀dà kò sí wàhálà sà. Ok bàbá. Kò sí wàhálà sà. Ẹ ṣé. Ìgbà bá. Náà parọ́ mọ́ mi ni. Ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ mi rí. Ọmọ ọdún mélòó ni àwọn tó ṣojú èrè àwọn tó ń jọ lórí. Ó dé èèyàn méjì tó jẹ́ pé ó wà ní ísídẹ̀ǹtì Ọ̀wọ̀. Ísídẹ̀ǹtì Ọ̀wọ̀ yẹ tó ṣojú wọn tí ì ṣe pé wọ́n fi pàtàn fún wọn. Tí ì ṣe pé wọ́n ṣe kí ni wọ́n fi pa ìtàn fún wọn. Tó ṣojú wọn pé orí ló kó àwọn yọ. Orí ló kó wọn yọ. Má pẹ̀ gan ẹni tọ́lọ́run ọba mi bá ti yàn. Má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti wà lẹ́yìn ẹ̀. Mo jẹ́ ń tú bàbá mi. Mo wà lórí ètò. Àwọn kan sọ wípé ísídẹ̀ǹtì Ọ̀wọ̀ yẹ pé ẹ̀ sí ń bẹ̀. Mo ní ṣé lóòótọ́ ni. Kí ni ẹjọ́ náà ti bá parọ́? Kí ni mo fẹ́ gbà? Oṣù kan mo fẹ́ gbà sí tí n bá parọ́ kí ni mo fẹ́ gbà sí? Mo wà ń bẹ́ I was there. Bàbá kan náà mo ṣe bàbá kan sọ̀rọ̀ tán sí ni. Ó ní kì í ṣe pé Gani sá ó ló ń sunkún bí ọmọ kékeré ni. Òun náà ló wà bẹ́ẹ̀. Ó sá lọ ni. Ó sá lọ ni. Torí tó bá yẹ pé ó dúró tì wá lọ́jọ́ yẹn nǹkan tó yẹ kí mi yé ti ara nǹkan tí mo fi yé tiẹ̀ nìyẹn o nǹkan méjì péré ni mo fi yé tiẹ̀ ọjọ́ yẹn tó bá dúró ọ̀rẹ́ mi Adé Kòǹgò tó kú kò ní lọ o. Adé Kòǹgò ọ̀rẹ́ yín tó kú kò ní lọ. kò ní kú o a lè dúró o ẹni tí nǹkan bá tó ṣe ń ya àpòrò tá a bá gbé lọ sọ́sibítà a lè tọ́jú bọ̀ ó sá lọ ni. Báwo mo ṣe mọ àwọn dítè mo sọ fún yín tí mi bá sí bẹ̀ ṣebí ẹgbọ́lé àná níbi sọ̀rọ̀ ìkan lára àwọn ènìyàn wa tó jẹ́ akọni nínú OPC nígbà yẹn tó ń sọ̀rọ̀ wípé tó sọ pé kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe ọmọ Yorùbá ní Gani Adams pé Ìgbò ni bàbá ẹ̀ pé bàbá ẹ̀ dá ẹran ó ní mi tí ì rí ó ti
ìrìn details lọ dáadáa ni ó lọ á fún mi ní full details a pè yín níbẹ̀ yẹn lánàá ó lọ á fún wa ní full details mo ní evidence tó pọ̀ dáadáa tí èèyàn kan bá sọ pé mi ò sí níbi bẹ̀ mo wà ń bẹ̀ because I'm a critical OPC nígbà yẹn ní ẹ̀yìn Gani Adams mo lè dárúkọ àwọn coordinator wa lóríṣiríṣi ẹ wo bàbá wa Ọláìfà Arógun abọrẹ ní bóyá Ondo road àbí kankan ní sònù wọn kí lórúkọ ẹ bàbá wa Ọ̀bẹ̀lẹ̀ tó jẹ́ chief Ọ̀bẹ̀lẹ̀ báyìí Alhaji la máa ń pè Alhaji Ondo hospital road ó ga gidi máa yẹn ga gan tó sì gbọ́nlẹ̀ ó iṣẹ́ gidi ló ń ṣe nígbà yẹn ó wà lára wa náà ṣùgbọ́n wọn ò bá wa lọ sí Ọ̀wọ̀ bọ́ mi ò kàn lè máa dárúkọ pé ìyàwó èèyàn báyìí ló tẹ̀lé wa lọ sí Ọ̀wọ̀ ṣe ń gbọ́ mi òtún bá tójú ẹni ṣú kì í ṣòro ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkú ẹ̀ kì í ṣòro orí nì bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn I was there bó ṣe ń ṣe bí ìgbà tí ṣẹlẹ̀ bí bó ṣe ságbá àmì ìtẹ̀wọ̀n mi tó tẹ̀ sáà tó nǹkan sí ọ̀bẹ ẹni tíjà bá ti dé kò sẹ́ oníkàlùkù ṣá ó jápa ni ojú mi ló sá lọ ó sá lọ ni kúrò ní Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà da òdòdó bọ́ bá everybody ìgbà tó ti sá tó lórí ogun bá ti lè ságun àwọn ọmọ èèyàn á sá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wáyé kó dúró lọ́jọ́ yẹn irú ẹni tí mo ní à ń dù yẹn àwọn èèyàn bá bá mi dù ú but everybody sá wọn dorí wọn fi lẹ̀ òun ló fi kú síbi bẹ̀ ọlọ́kọ́ bá mi fi ọ̀run kẹ́ Congo I was there ẹni máa yẹn tó wá tó sọ̀rọ̀ lánàá yẹn ó tún jẹ́ OPC tó jẹ́ pé hospital road gan lòun náà ti lè sònù ẹ̀ lókè wá sí ní full details ẹ̀ pé ẹran ni bàbá ẹ̀ dà tó dà wá sí Arigidi tó jalè ẹ̀yìn ó ní bàbá ẹ̀ ó ló da ẹran ó ló wá kó ẹran ẹlẹ́ran ó ní àwọn ẹ̀ wá sọ pé ìgbà tó wá ń wọ ẹran ṣe é kó wọ́n mọra wọn.